olúwa ti túká kò sẹ́ni kankan bẹ́ẹ̀ mọ́ o. Lákọ̀ọ́kọ́ ibo ni ibi tá wà yìí, ẹ bá wa sọ agbègbè ibi tá wà. Ládùúgbò Ìdìyàn. Kí ló ń ṣẹlẹ̀ gangan ní agbègbè yìí? Wọ́n bá wa pa èèyàn 4 ní agbègbè yìí ní ìjẹta. Àwọn wo ló pa àwọn èèyàn? Àwọn Fúlàní. Ìta wá fẹ́ béèrè ni pé ṣé nígbà tí àwọn Fúlàní tí wọ́n ń yọ yín lẹ́nu ló jẹ́ kí gbogbo ìlú dábàá yìí ni àbíká òun? Bẹ́ẹ̀ni. Ẹ bá wa sọ àdúgbò yẹn lẹ́ẹ̀kan sí i. Ládùúgbò Ìdìyàn. Èyí tí mo wá fẹ́ mọ̀ nísìn ni pé a mọ̀ pé àwọn ìjọba wọn ò rí nǹkan kan ṣe sí. Ìjọba ò rí kankan ṣe sí o. Kódà àwọn tó ń bá àwọn ọlọ́pàá náà já okùn bá wọn jókòó bá wọn ṣọ̀rẹ́, àwọn náà ṣe kí ni o, wọ́n bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ. Olóyè bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho, ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn bí 4 a lọ sí Ìgàngán. Kí ni ẹ fẹ́ sọ pé àwọn náà lè ṣe láti fi wá wo ibi tí a wà yìí tẹ́ bá láǹfààní àti rí wọn? Tó wúwo pé kí olóyè Adéyẹmọ Sunday Ìgbòho kó wá bí, ṣùgbọ́n àmọ́ bá ṣe pè é. Ẹ fún wa ní agbègbè ibi tẹ́ a wà lẹ́ẹ̀kan sí. Ládùúgbò Ìdìyàn. Iṣẹ́ wo gan ni wọ́n ń ṣe ní gbogbo agbègbè tí à ń wo abà yìí? Kí làwọn nǹkan tí ẹ̀ ń ṣe níbí báyìí? Àníṣe míì tá a ṣe ju iṣẹ́ oko lọ. Oko ọ̀hún náà ní sílẹ̀ ráyè lọ. Kò tí a lè, kódà àti àní nǹkan tó ń pè ní pákí. À ń ra àrà jẹ ní tó fẹ́ jẹ àmàlà nísìnyí, á lọ Ìgàngán láti lọ ra pákí. Ó dà, ẹ ṣé gan ni o, ẹ ṣé gan ni.